أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. رب زدني علما. ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون. فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين. وجعلناها آية للعالمين. صدق الله العظيم. Allahu Akbar. sáà mọ̀ pé n bá ti kọ́ mọ̀ ọ̀ ní ṣe bẹ́ẹ̀ Ọ̀ ní dábàá rẹ̀ dúró. kò ní wọ́ kí ọlọ́wọ̀n ní jó bàjẹ́. Àmín. gbogbo àwọn àlùfáà wa méjèèjì tí wọ́n kí Al-Qur'ani fún wa ọlọ́run mọ́sá ìjẹ́ kí ohun náà ó túnbọ̀ máa dùn sí i. Àmín. àwọn àgbàlagbà ní Allah ikara alibarika ọlọ́run sàlékún alibarika ní jẹ́mẹ̀. Àmín. Mùlánà. lábẹ́ bí wọ́n ti ń kí Al-Qur'ani lọ́wọ́ náà làwọn Al-Qur'ani tó ń wọlé. bàbá wa gba àlùfáà wa gba ẹni afẹ́ ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín láéláé yóò máa dá sí i. Àmín. Al-Khalifa. Al-Khalifa ẹni afẹ́ Ẹni afẹ́. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láéláé sà. Àmín. àwọn àti bàbá wa àlùfáà wa ṣúgà Sugar. àwọn ni wọ́n jọ kọ́wọ́ rìn wọlé ṣéun ṣúgà ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín láéláé. Àmín. àbá ti ń rí ṣúgà bàbá wa kílò mùsùlùmí náà là ń rí òun.